Àwọn ọmọ Oòduà ẹ jẹ́ ká mọ ohun tó tọ́ sí wa. Àwọn ọmọ Oòduà ẹ jẹ́ ká mọ ohun tó tọ́ sí wa. Wọ́n ní kí n gbégún ilé kí n bọ̀rìṣà ọjà. Wọ́n ní kí n bolúbọ̀bọ̀ tí rí bọ́ bàbá ẹnu. Nígbà náà lọ̀rọ̀ mi rojú ló ráyè o. Ìfẹ́ òye ẹjígìrì o, ẹjígìrì kí ẹgbẹ́ ìfẹ́ ga. Olórí ayé nífẹ̀ẹ́ òye o, ká múra láti tẹ̀síwájú. Ọ̀rá ń fẹ́ onílé iná, Oòduà àgbọ̀n nírin jagun. Ọ̀kànlénírínwó ìrúnmọlẹ̀ o, ẹgbẹ́ fẹ́ lékè ọ̀tá wa o, ẹgbẹ́ fẹ́ lékè ọ̀tá wa o, ẹgbẹ́ Yorùbá lékè ọ̀tá gbogbo wa o, ẹgbẹ́ wa lékè ọ̀tá wa o. Àdúpẹ́ pé òkun o. Níbo la ti bẹ̀rẹ̀ ọpẹ́ dúdú? Àdúpẹ́ lọ́wọ́ Olódù tó màre o. Àwọn òrò ń fáyọ̀ bí ò sọpẹ́ ẹ̀, torí ẹni tá a sí lórí ẹgbẹ̀fà tí ò dúpẹ́ ni ó bẹ́gi dínà ìgbèje o. Elédùmarè ló ń jẹ méjì bí òkùnkùn sọpẹ́, bóòlẹ̀ ti ń dúpẹ́ lọ́dọ̀ tí ń lọ́hùn. Àdúpẹ́ o, ìbà Olódùmarè, ìbà ọkùnrin o, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà, ìbà gbogbo àwọn àgbààgbà nílẹ̀ Ẹ̀fẹ̀, nílẹ̀ Kóòtù, níbi tí àti bí gbogbo àwa ọmọ Yorùbá. Àdúgbò torí ewúrẹ́ tó wọlé tí ò kágò ó dẹra àmúso, ìran àwọn àgùntàn tó wọlé tí ò kágò ó dẹra àmúbòsà. Wọn ní fàwọn àbòsà lágbà lọ Olódùmarè. Orúkọ tèmi ò yí padà gbogbo ìgbà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, Akọ́lá olé ọmọ bàdà ló kọ tèmi o. Èmi ló ń fẹ́ àbúrò dáadé owó rẹ̀ mọ́. Ìdọ̀bálẹ̀ ńlá kí wọ́n fẹ́ òye, ẹnì bá kí wọ́n nàró, ẹ̀bọ̀ra burúkú ní òbọ̀rú wọn lásán. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò gbogbo ọmọ Yorùbá ní tilé toko káàkiri. Bẹ́ẹ̀ ti ń gbádùn wa látilẹ̀ lẹ́mọ̀ gbádùn wa lọ, nítorí ó dé ìwọ̀ yóò mọ̀ kù díẹ̀ kan mú ni, kò ní ṣẹlẹ̀ ńgbà kọ̀ọ̀kan wípé ètò wọn nítumọ̀ kò ẹ̀ ń tán sọ òye wa, kò ní rí ẹ̀, nítorí kò sí ẹranko tó mọ̀kìtì tàbí ọ̀bọ ń tá a fi rán wa ó là ń ṣe o. Iṣẹ́ orí ni kó wurun, iṣẹ́ ẹnu ni kó lómi, márìnà ìdátẹlẹsẹ̀ ó dé ìwọ̀ tí wá ní kápẹ̀ yẹn ọmọ Yorùbá, kápẹ̀ yín sọ́dọ̀ kẹ́ ẹ wá nǹkan jókòó lé sórí ètò àwa ọmọ Oòduà. Àmọ́ ká tó tẹ̀ wájú lọ́sọ̀ọ̀sẹ̀, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé tòní òjò tàná, tàní òjò tòní, adé afọ́gà tí kì í wá aṣọ ẹyọ kan ní gbogbo ayé rẹ̀. A fẹ́ sí wa létí lónìí o, nítorí kí ọ̀rọ̀ lọ́mọ létí jẹ́ fún gbogbo àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Kóòtù ní tilé toko. Kí ni tá bára wa sọ lórí ètò ní tòní? Òun náà ni n tá ń pè ní àròdàn. Àròdàn, kí ni tá ń pè láròdàn ńlẹ̀ Yorùbá? Ẹ̀yin àgbà Yorùbá lọ́kùnrin àti lóbìnrin, kí ni tẹ́ ẹ mọ̀ tá ń pè ní àròdàn? Àròdàn òun là á sọ lónìí o, táyànnà tí a tú pẹrẹpẹrẹ rẹ̀ lẹ̀, ìtumọ̀ àti n tó fa àròdàn ńlẹ̀ Yorùbá, ìwúlò àti pàtàkì rẹ̀. Àmọ̀ká tó bá sórí ètò ẹ̀já kọjá sínú ìgboro náà. Mi báwọn àgbà ń pẹ̀, wọ́n pòwe, wọ́n ní ìlú òtòrò wọ́n ní ká má láboyún ká fi ṣètùtù ìlú. Ẹ dákun, ṣé ìlú ń pọ̀ sí ni àbí ìlú ń dínkù? Ìbéèrè mi rèé o, lọ́gbọ̀ èèyàn ọmọ Yorùbá káàkiri ń tilé toko. Ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tiwa o, ẹ̀wọ̀n bó ti ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, lórílẹ̀‐èdè ibi tá àti bí gbogbo wa o. Ẹ̀wọ̀n bí tí Nàìjíríà ti bẹ̀rẹ̀ ìrìn àjò, ẹ̀wọ̀n bí tá a ti bá ìrìn àjò wa bọ̀, ẹ̀wọ̀n gbà tí wọ́n ń kó wa lẹ́rú, ẹ̀wọ̀n gbà tí a wà ní oko amúnisìn àwọn èèbó. Nígbà wo la wá jàjàgbéra? Nígbà wo lòrùsà òkè wá wò wá ṣe láàánú tá a gbòmìnira? Èyí 1960 tí Nàìjíríà sì ń ṣayẹyẹ rẹ̀ ní gbogbo ọdọọdún. Àbẹ́ ẹ̀gbọ́n bí láti 1960 náà láti gba òmìnira tí àwọn aláìmọ̀kànmọ̀kàn láwọn amukùn mẹ́kàn ńlẹ̀ Yorùbá
àwọn yí padà àwọn pè ní òmìnira. àwọn ọlọ́tẹ̀ alábòsí Yorùbá àwọn nìkan ni wọ́n mọ̀ mú òmìnira o, nítorí pé àwa tá a fẹ́ kó tù kó bà fún gbogbo ilẹ̀ Yorùbá nílẹ̀ kóòtù nílẹ̀ Lámúrúdù, àwa ò lómìnira. òmìnira táwọn eléèbó ń pè ní independence, freedom, mọ̀sẹ̀bọ̀ làwà gbà kì í sómìnira o. láwọn aláìnírònú nù o, bó bá tú ó tú, bó bá òkú dàrú, ibi táwọn wà nù. ẹ sì ìgbàgbé lọ́sẹ̀ yín wípé ibi tá a ti rí àwọn tí wọ́n de iyọ̀ ńlókùn ńbẹ̀ náà láti rí àwọn tí wọ́n délé tí wọ́n tú. bẹ́ẹ̀ bá ń lùlù kótú ńbẹ̀ náà làwọn tí wọ́n láyé, láwọn tí wọ́n lọ́rùn tí wọ́n ti nígbà bí kò tú. àmọ́ bó láti ṣe é, àwọn àgbà bọ̀ wọ́n ní bàbá ní àrò lẹ́jọ́ ọmọ ńlẹ̀ ní jàre àlà ní òfòkò lè hàn. agbọ́tẹnìkan wí wọ́n ní àgbà òsìkà mẹ́bí olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ darí wa nílẹ̀ yìí àtàwọn olórí bẹ́ẹ̀ Múrítàlá níbo àwọn tí wọ́n ti gbé gbùrù gàjà tilẹ̀ ti ga jù wọ́n lọ. nínú wọn láti rí àwọn olórí tí wọ́n fún wa ní ẹ̀kọ́ ọ̀fẹ́, ilé ìwòsàn ọ̀fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tìlú ń tù tí sì ń bà, tí eku ń ké bí eku, tẹ́yẹ ń ké bí ẹyẹ o, tọ́mọ èèyàn sì ń fọhùn bí ọmọ èèyàn. yàtọ̀ sásìkò tá a wà yìí tí gbogbo rẹ̀ wá di wọ́lù kọlù bí ìrẹsì tí òkúta kúnnú rẹ̀. bóò láti ṣe ta ládàálẹ́bi náà, sáyẹ̀lú ládàálẹ́bi ni àbẹ́yìn tẹ̀ ń darí wa lásìkò yìí. ẹ dákun ẹ̀já bá sókè lọ́nà kálọ̀rì fọ̀rọ̀ wérọ̀ ká gbọ́ tẹnu àwọn aráàlú nílùú Nàìjíríà tíá nílùú Èkó tó jọ ọmọ Odùduwà ọmọ Yorùbá. ẹ̀já débẹ̀ àmọ́. Reliable TV àjànàkú kọjá mo rí nǹkan fìrí. orúkọ mi ni Princess Adébísí Àtinúkẹ́ Adésànyà. orílẹ̀-èdè yìí fẹ́ àtúntò, èmi mọ̀ wípé Ọlọ́run á bá wa tò ó, torí pé àwọn tó ti ẹ̀ pa ní Lẹ́kì yẹn gbogbo alábíàmọ̀, gbogbo wa lábíàmọ̀, kò dẹ̀ sí abíàmọ̀ tó wà tí ò fẹ́ kó ṣòwò kó jèrè. àwọn lọ́lá Ọlọ́run á jèrè àwọn ọmọ yẹn. àwọn tí wọ́n sọ wípé wọ́n kú níbẹ̀, mo bá àwọn òbí wọn kẹ́dùn lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run á tù wọ́n nínú, Ọlọ́run á tù wọ́n nínú. ìjà táwọn ọmọdé yìí ń jà, ìjà tó dára ni. ṣe rí àwọn ọmọdé wọ̀nyí wọ́n nídìí olùtọ́ni. a sọ pé wọ́n lè ṣe ìwọ̀nba díẹ̀ tó ṣe ní Lẹ́kì kó tó di pé àwọn mọ̀dàrú wọnú ẹ̀, wọ́n gbìyànjú. wọ́n ṣe charging point, orí mi wú, èmi wò wọ́n, inú mi dùn pé a ní àwọn ọ̀dọ́ tó gidi. kódà fóònù wọn ò sọnù, kò sí nǹkan kan tó sọnù, wọ́n ń charge fóònù wọn, wọ́n lọ mú níbẹ̀. ìyẹn ni pé ètò wà, tí ètò bá wà wọ́n á ṣe dáadáa. ṣùgbọ́n nígbà táwọn mọ̀dàrú dé, táwọn bọ̀dá òkè tọ́rọ àwọn mọ̀dàrú sáàrin wọn, gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí dàrú. tí gbogbo nǹkan tá bá ti ń ṣe, tí àwọn mọ̀dàrú bá ti wà, wọ́n kan wà nínú mọ̀dàrú náà ti ń jẹ. gbogbo orú àwọn ilé ẹ̀ka bí Ọlọ́run tì wípé àwọn mọ̀dàrú yẹn kọ́ lóhun kó bá wa ṣe apá wọn. ẹ jẹ́ ká jẹ́ kó ṣe díẹ̀ ká wo bó ṣe rí. àwọn àgbà ti ṣe láti 1 year to 60 years, àárín nǹkan kan mú. táwọn ọ̀dọ́ bá ṣe náà bí 1 year to 20 years, ẹ já yẹ̀ wọ́n wò, ẹ já fi dán wọn wò, ẹ já gbìyànjú ká fi dán wọn wò. ẹ jẹ́ kán sọ̀rọ̀ sókè, ẹ má jọ sọ̀rọ̀ lábẹ́ ẹnu mọ́, ẹ jẹ́ kán sọ̀rọ̀ sókè yẹn gan-an ló lè ṣe é. èmi ò rí nǹkan kan nínú palliative. nígbà tí ọ̀rọ̀ covid yìí ṣẹlẹ̀, wọ́n ń pariwo pé kò sóúnjẹ nílùú. mínísítà tó ní òun ti pín oúnjẹ fún àwọn gọ́ọ̀mẹ̀ntì wa pé kán pín fún aráàlú, ó kúkú jàre wa báyìí. nígbà tí wọ́n wá ń kọlu àwọn palliative níbi tí wọ́n họ́ díẹ̀ sí tán kó sí hábà ọmọ Oòduà, ọmọ Nàìjíríà rere. nígbà kan àwọn kan ti sọ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ fún wọn náà di 29 September ni. ṣé 29 September yẹn ìjọ kan náà lọ gbé fún Ọ̀ṣun, ní Kwara, ní Kogi. Ọlọ́run tú wọn láṣìírí síta ni. Ọlọ́run tó ṣẹ̀dá gbogbo ènìyàn á bá wa dá sórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí. gbogbo wọn ní lára, Ọlọ́run á bá wa bá wí. tó bá dẹ̀ jẹ́ṣẹ̀ wa náà ni Ọlọ́run kó jọ kó dáríjì, kó ṣàánú wa. orílẹ̀-èdè yìí ó yìí máa dáa. Reliable TV àjànàkú kọjá mo rí nǹkan fìrí. adìyẹ sunkún ẹ̀rín, ìmàdò ó ń sunkún ẹ̀rín tèbútú ẹ̀ àbẹ́rẹ́ kan rí ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí. àwa ò fìlú Nàìjíríà ṣe yẹ̀yẹ́ o,
ẹ̀gbọ́n arábìnrin wọn princess ọmọ ọba ẹ̀gbọ́gbọ̀n tí wọ́n wí òótọ́ ọ̀rọ̀ ni o ẹ̀mọ́jà pàtí lè kín bàbá bá sẹ́yìn kankan àfi òjè ìbò arábìnrin wọn bàbá tó dà wá níbi tí Yorùbá ti sọ̀rọ̀ tó ti ní ọmọdé gbàgbàgbọ́n òun la fi dálẹ̀ fẹ́ o arábìnrin princess àwọn wò ó lónìí òye tiwọn pé kí àwọn ọ̀dọ́ darí wa náà wò káti ẹ̀rọ ọ̀dọ́ tí ó ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mú wá gẹ́gẹ́ bí àbá ni wọ́n paláṣẹ àwọn oúnjẹ tí wọ́n pè ní palliatives tí àwọn olórí wa kó pamọ́ arábìnrin yìí wọ́n tún mẹ́nu bà wípé kí ló dé táwọn olórí wa tí wọ́n kó àwọn ìrẹsì láwọn oúnjẹ àwọn noodles tí wọ́n ti tó yá fi sára rin dín lásìkò ìṣòro gbélé rẹ láìmọye oṣù wọ́n lọ rèé tì mọ́bì kan wọ́n jẹ́ àríjẹ àmọ́ tínú mi dùn rèé arábìnrin yìí mẹ́nu bà wípé ǹjẹ́ ó yẹ orí bẹ́ẹ̀ bí ẹ̀yin aráàlú ẹjá wò bẹ́ẹ̀ ẹ̀yin ríbi tí wọ́n kó oúnjẹ pamọ́ sí èyí àwọn palliatives lóúnjẹ aráàlú tí wọ́n ní fi ṣe wá láàánú ẹ̀wà ń kó ẹ̀ ń lútìn ẹ̀yin náà di lútàsì nínú olórí ìlú àtọ̀dọ́ ìlú gbogbo ọmọ ti di kírímìnà náà nù àmọ̀ràn tó dáa ni ìyáàfin ń sọ̀rọ̀ tó ní làákàyè wípé ẹ bá ti sí oúnjẹ lójú síta kí gbogbo ayé rí ọ̀rọ̀ tó dáa ni o torí ìjọ míì torí àwọn àgbà bọ̀ wọ́n ní agbọ̀nrín èsè kò dùn lọ́bẹ̀ ẹ bá sí síta ní ìtòfi wá di oní bóòlù ìyá mi èmi náà gbé ráìsì tèmi ẹ dákẹ́ èmi náà kò ń jẹ o èmi ó ti di olè nù èmi ò pa àwọn ọ̀dọ́ ló lè o ẹ mọ̀ sọ̀rọ̀ wa gbọ́ o à ń yára wa létí ni ẹ bá fi hàn wọ́n àwọn kan lè máa ní bàbá fi hàn wọ́n ńkọ́ sáwọn lè rí kó mọ́ bá ń kọ́ nígbà tó wá di pé àwọn agbófinró bẹ̀rẹ̀ sí ní lé wọn mú kí n kọ́ báyìí wọ́n ti mú àwọn tán sun station àgọ́ ọlọ́pàá tí wọ́n ń dáná sun àwọn tí wọ́n ń kó oúnjẹ wọn mú wọn à ń rí àwòrán àwọn tí wọ́n ń kọ́ bọ́n station àtàwọn tí wọ́n kásọ ọlọ́pàá tí wọ́n ń wọ̀ pẹ̀lú mọ́mú gàárì tí wọ́n kò sí ọ lọ́wọ́ àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n yìnbọn lù táwọn sójà tán paná lé lórí nígboro lẹ́kì sódà bá ní sórí bíbẹ́ ń lògùn orí fífọ́ Elédùmarè ló mẹjọ ayé dáhùn ẹjọ́ àìfẹ̀yìn pínran ẹnìkan ò lè dá òòṣà òkè ń lò lè dá àwọn òmẹ́ni ó paná a sì ní tírẹ́sì sí ẹni tó paná àtẹ̀ntó ni ó pa á àtàwọn wèrè tí wọ́n kọjú ìbọn sáwọn ọmọ lọ́mọ ìyá kankan ló bí wọ̀ náà ni níwọ̀n sójà tó ń wò mí tó wà náà tí wọ́n pọ̀ mọ́ lọ́mọ orí bíbẹ́ kọ́ lògùn orí fífọ́ o àmọ́ ẹ̀yin olórí wa ẹ dákun ntó bá jẹ́ ẹ̀tọ́ aráàlú ẹ fún wa kò sí tó jẹ babaláwo ológun tó pẹ̀lẹ́ kò sí tó jọ wá lógún lásìkò gbélé mọ́ bóde yìí tẹ́pẹ̀ lọ́kì dáhùn bí kò sóúnjẹ ìlú wa ò ní dàrú o láṣẹ lọ́lọ́ Nàìjíríà ò ní dàrú o àtolórí àtọ̀dọ́ ẹja símẹ̀dọ̀ ẹja fọgbọ́n sí àwọn ọ̀dọ́ Lẹ́kì wọn ládàá wọn níbọn wọn lọ́kọ́ wọn ní nǹkan kan wọn lọ́fà tí wọ́n fi lọ sọ́run àrèmábọ̀ àmọ́ gbẹ̀yìn tẹ̀ lọ sẹ́sàn tẹ́ lọ rè kó bọn kí ni mísàn tí àwọn ọ̀bọ̀n tẹ́ ẹ kó yìí ẹ dákun sẹ́dọ̀ fi jìjàngbara ni ẹjá kò ń dìdó eré ọmọdé ni o ìwà burúkú gbà ni Elédùmarè yóò dáríjì wá nílẹ̀ Nàìjíríà ìlú yìí ó tùbà yóò tùṣẹ́ o àwọn àgbàfẹ̀ láti Ilé-Ifẹ̀ títí délùú Ẹ̀gbá délùú Ìjẹ̀bú délùú Ọ̀yọ́ lọ́dọ̀ ọba wa Lámìdí ó dá lójú pé wọ́n ti ń rúbọ lọ́sàn-án wọ́n ń rúbọ àárọ̀ wọ́n ń rúbọ alẹ́ kí Nàìjíríà kó má bàa pín Oòduà Republic Ọlọ́run Elédùmarè ló lè ṣe àwa kọ́ là á béèrè fún tipátipá o ilẹ̀ yóò ní dàrú o lágbà lọ́wọ́ Ọlọ́run ẹ̀yìn ká tó bọ́ sórí atótónu tí a wà lẹ́ẹ̀kan ibi tá a ti wá ní wípé a ń sọ̀rọ̀ nípa àròdàn kí ni wọ́n ń pè ní àròdàn kí ló dé tí a máa rán ọmọ lọ́mọ pé lọ́ọ̀rì gbàròdàn wá ibi tá a wà lórí ọ̀rọ̀ tọ̀sẹ̀ nù ẹ máa retí wa lọ́sẹ̀ tó ń bọ̀ fọ́kọ̀tún ètò tó tún kì nípa
àṣà wa. ẹ máa láìkí Facebook page wa o. Bí babaláwo ti fẹ́ràn ọ̀pẹ̀lẹ̀ ní kẹ́ ẹ máa fẹ́ràn Facebook page wa, kẹ́ ẹ máa fọ́lọ̀ wa dáadáa gan, kẹ́ ẹ sì máa láìkí wa. Kíní àgọ́gọ́ wọn sọ̀rọ̀ tẹ̀ gbogbo fídíòsì tó bá ti ń wọlé, bó bá ti ń wọlé ní òmò jà yín báwọn ti dé wọ́n máa jà yín tán. Àwọn kíní wọ́n sọ̀rọ̀ sókè o ẹni tó wà ń gbòòrò nù ká sọ̀rọ̀ sókè, àwọn ètò wọn pariwo ó sì ń sọ̀rọ̀ sókè kí tọmọdé tàgbà ká máa jẹ mùtúmù ètò wa àwa ọmọ Oòduà. Bẹ̀bẹ̀ kù bẹ̀bẹ̀ òdúró láàrin ìní sọ́sẹ̀ tó ń bọ̀ àwọn ò ní lọ èdè ọwọ́ kì í lọ sẹ́nu àrè bàbọ̀ gọ̀lọ̀ lálọ gọ̀lọ̀ lábọ̀ akọ́lá ọlọ́mọ bàdà òun sọ pé ó di ọ̀sẹ̀ tó ń bọ̀. Èmi ló fẹ́ àbùrẹ́ adáde owó rẹ mọ́ ìdọ̀bálẹ̀ là kí wọ́n fẹ́ òyì ẹnì bá kí wọ́n nàró ẹ̀bọ̀ra burúkú burúkú yóò bọ̀rù wọn lásán ó dọ̀sẹ̀ tó ń bọ̀. àwọn ọmọ Odùduwà ẹ jẹ́ ká mọ ohun tó tọ́ sí wa. àwọn ọmọ Odùduwà ẹ jẹ́ ká mọ ohun tó tọ́ sí wa. wọ́n ní kí n gbégún ilé kí n bọ̀rìṣà ọjà. wọ́n ní kí n bolúbọ̀bọ̀ tí rí bọ́ bàbá ẹnu. nígbà náà lọ̀rọ̀ mi rojú ló ráyè o.